Ojutaaye Gist TV, kindly subscribe. Irinwó bàbá wa Kola Oyewo ó ṣe bí eré, wọ́n dágbére fáyé o ní ẹni 80 ọdún, ìyẹn 80 years. Kí wá ní ó ṣe okùnfà ikú bàbá yìí? Nínú fọ́nrán fídíò náà láti mọ ṣàgbéyẹ̀wò gbogbo ẹ̀. Nínú fọ́nrán fídíò yìí ni Kunle Afod ló ti kó owó tabua fún bàbá yìí o látàrí àìsàn èyí sickness tó ń da bàbá Kola Oyewo láàmú, tí Kunle Afod sì gbọ́ gbogbo ẹ̀ kó tó di wípé bàbá náà dágbére fáyé. Kí ni ọ̀rọ̀ tí wọ́n jọ sọ lórí àìlera bàbá yìí? Ó ní wípé ní ọdún 2019 bàbá yìí ní ìpèníjà àìsàn tí a mọ̀ sí prostate enlargement, ìyẹn ilé ìtọ̀ wọn tí kò ṣiṣẹ́ mọ́, tó daṣẹ́lẹ̀, tó jẹ́ wípé wọ́n nídìí láti bá wọn gbé àwọn bíi ọ̀rá implant láti lè máa ṣe ẹ̀yọ́, ìyẹn tó bá fẹ́ tọ̀. Àìsàn tí ń dà wọ́n láàmú ní ọdún 2019, tí a bá wá kà láti 2019 wọ 2026 tí wọ́n dágbére fún ayé. Àìsàn yìí ti ń bá wọn fínra ọjọ́ ti pẹ́. A rí ẹlòmíràn tó lọ yẹ̀ wọ́n wò ju Kunle Afod lọ. La fi máa ń sọ wípé ẹni tó sojú kò dàbí ẹni tó sẹ́yìn. Gbogbo àwọn èèyàn kàn ń post RIP picture lọ́tùn lósì ni. Ẹni tó tọ́ sí láti máa ṣerú eléyìí náà ni Kunle Afod, nítorí òun ni bàbá yìí rí nígbà tí ojú ń pọ́n wọn. Kunle Afod ni àwòdì tó bá wọn rà. Ẹja ṣègbùsà fún Kunle Afod fún ṣíṣojú àti ṣíṣe ẹ̀yìn, nítorí Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó sojú kò dàbí ẹni tó sẹ́yìn. Kunle Afod sojú o, bẹ́ẹ̀ ni Kunle Afod sì sẹ́yìn. Àìsàn ni ó mú bàbá yìí lọ. Ẹ mọ̀, bàbá yìí náà dàgbà, wọ 80 years, 80 ọdún, ṣùgbọ́n kò sí bá a ṣe lè dàgbà tó náà. Ẹ mọ̀, ọ̀run náà ni ilé gbogbo kó wá gbogbo wa. Èmi wá gbà ládùúrà wípé ọdún ó jìnnà síra wọn o. Ọ̀nà ò ní ṣe ní àkúfà fún mọ̀lẹ́bí olóògbé o. Wọ́n ń rówó ṣe ìsìnkú bàbá yìí, nítorí bàbá yìí dàgbà lóòótọ́. Àìsàn kan náà ni ó mẹ́dà lọ. Ẹ má gbàgbé láti subscribe